how to repent from jalabi and become a true Muslim. Tó fi máa kúrò nínú jalabi tó fi di mùsùlùmí tí ó lálàáfíà. Ó ṣeéṣe bẹ́ẹ̀, ó rọrùn bẹ́ẹ̀. A lè rí oníjàlábí tá a jọ ń gbààwẹ̀ báyìí. Òun náà wọ́n lè jọ máa ká sámú. Ó ṣeéṣe bóyá ní ìmáàmù ní mọ́sálásí kan. Òun làfáà lè kéwú níbì kan. Kódà òun tó ni mufasiru nílùú tó wà. Ohun kan náà ni wọ́n ń pè lóníwàásí. Ohun kan náà ní ń jóògùn fún wọn. Òun náà ní ń yẹsẹ́ wò fún wọn. Ohun kan náà ni wọ́n pè ní ìmáàmù ládùúgbò tó wà nílùú tó wà. Òun ló lórí gbogbo àwọn àfáà. Kódà tí a bá ń dákọ̀ olùmọ̀ ọ̀gá ni. Ó tún wá ṣeéṣe kó jẹ́ wípé ibi táwẹ̀ dé yìí gbogbo ohun tí ń ṣe tí ń fi ń jó ní jálàbí yìí kò yọ kankan lẹ̀. Ibi táwẹ̀ dé yìí ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn èèyàn ń kó nǹkan àwẹ̀ fún un, kì í jẹ́ wípé láníyàn pé wọ́n gba fátíwá ọ̀rọ̀ ẹ̀sìn o. Wọ́n ń san orí, wọ́n ń dúpẹ́, ògùn jẹ́. Wọ́n fi ẹ̀mí ìmoore hàn kó lè bá a bá wọn mójútó ọ̀rọ̀ ayé àwọn sí, kì í jẹ́ wípé orí ẹ̀sìn. Bóun náà bá ń ṣe máúlídì táwọn èèyàn bá wá, àwọn kọ́sítọ́mà rẹ̀ ni àwọn tí ń jóògùn fún un. Bọ́ bá kó mọ bí ọba ara àgbò fúnra rẹ̀, àwọn tí ń ṣoògùn fún wọn lè rẹran fún un. Bọ́ bá lọ wúmúrá, àwọn tí wọ́n gbà wípé lẹ́yìn ọlọ́run àbóhùn gangan tiẹ̀ ní ọlọ́run ayé àwọn ni wọ́n rán lọ. Bọ́ bá lọ ájì, àwọn ni wọ́n rán lọ. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ń rí lórúkọ ìjà àfáà kì í jẹ́ wípé nítorí pé fátíwá ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ọmọ ni wọ́n ń gbà lẹ́nu ẹ̀, àmọ́ ń ṣoògùn fún wọn. Ó gbóná níbi ká yẹsẹ́ wò. A tún wá jọ gbààwẹ̀ débi tá a gbà á dé yìí. Ó tún láwọn tó tún dá táìmù fún lénìí tó ní kí wọ́n wá gbábọ̀, kí wọ́n wá gbaṣẹ́ wọn. Àwọn àlejò tí ń wá ọbọ̀ láti jìnnà, wọ́n ń pè ọ lórí fóònù, wọ́n ní kí wọ́n fún ọ ní 15 minutes kí wọ́n forúkọ wọn ránṣẹ́, orúkọ màmá wọn, on pass information tó pamọ́. Kájọ máa wá gbààwẹ̀ yìí, èmi ọ̀láyà kí n sọ fún ọ̀pọ̀ ọ̀láàwẹ̀, àmọ́ lọ́hùn ó sọ fún wa pé la in ashrakta la yahbatanna amaluka wa la takunanna minal khasirin. Ọlọ́run ní gbogbo ń tọ́ dàpọ̀ mọ́jọsìn òun ó ba ṣẹ́ rẹ̀ jẹ́. Àwẹ̀ òwúlò mọ́, ìrun òwúlò mọ́. Tó o bá wá jáwọ́ ń bẹ̀, Ọlọ́run ló ṣe òfò. Oníjàlábí tá a jọ gbàwẹ̀ débi tá a gbà á dé yìí, ó ṣeéṣe bọ́yàwó túbá nínú àwẹ̀ yìí. Ó ti sọ fún gbogbo àwọn kọ́sítọ́mà wípé ẹjẹ́ á bọ̀ wo oṣù yìí. Tó bá dẹ̀yìn àwẹ̀, àwọn náà tiẹ̀ ti mìrìn sẹ́yìn fún ẹ pé bàbá a ní ká mọ̀ pé yín nítorí a mọ̀ pé ọwọ́ òdì ẹ fi gbogbo ẹ̀ sẹ́yìn àwẹ̀. Ìtumọ̀ rẹ̀ ni wípé ìwọ náà ṣeéṣe kọ́ bọ̀wọ̀ oṣù yìí wípé àgbọ̀dọ̀ tó máa wẹrú ọ̀sẹ̀ yìí nínú àwẹ̀, àgbọ̀dọ̀ tó máa sínú gbẹ́rẹ́ yìí nínú àwẹ̀, àgbọ̀dọ̀ tó máa jàjẹ àṣejẹ yìí nínú àwẹ̀, àgbọ̀dọ̀ tó máa fi léyìí fọ́kànmu nínú àwẹ̀. Láwọn iṣẹ́ tó gbéyàn kù nínú ẹ̀sìn Islam, èyí tẹ́ fi ń fọ́kànmu, èyí kò lọ fún pé bóyá ẹ̀ ń tírìtì malaria. Kì í ṣe kòkòrò inú ẹ̀jẹ̀,
àwọn ògùn ìmùlẹ̀ àwọn àgbà asínà ọlà àgbélépọ̀tá ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà àwọn ògùn wọ̀nyí ó ti wá pinnu wípé ó dẹ̀yìn àwẹ̀ síbí Yorùbá máa ń pe kíní kan ní ìtúbà gúnugún Ọlọ́run sì ní túbú ilallahi tawbatan nasuha tá a bá fẹ́ túbá ká túbá tó mọ́ kànga ni èyíkéyìí oníjàlábí táwọn èèyàn ń kó bùkátà àáfà oníjàlábí kan láàyè kan nílùú kan lágbègbè kan gbogbo bí tá àáfà oníjàlábí bá wà èyíkéyìí àáfà ẹni tí ń ṣe jàlábí ló mọ̀ wípé láwùjọ àwa mùsùlùmí láwọn àáfà kan wọ́n mọ̀ wípé yín tóun ṣe yìí òun ni wọ́n ń pè ní jàlábí àdàpè babaláwo lórúkọ ẹ̀sìn àwọn èèyàn wà nínú dààmú gan nínú ayé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n nípè níjà kan sí kejì wọ́n wà nínú dààmú gbogbo bí tá àáfà bá wà láyé èyíkéyìí àáfà ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣẹbọ pẹ̀lú Allah wọn ò fẹ́ ṣẹbọ àìmọye àwọn èèyàn ni wọ́n wà nínú dààmú wọ́n wà nínú ṣòro kan sí kejì ìpọ́njú kan sí kejì ìfòòró ọ̀pọ̀ ti bọ̀rọ̀ ayé ẹ̀ dé ta kò yé òun mọ́ kọ̀ wá fẹ́ lọ́dọ̀ babaláwo ó wá wo sàkún wípé àáfàá yìí onílé kéwú àáfàá yìí oníwàásí ni àáfàá yìí ẹnu ẹ̀ mú àáfàá yìí àgbàlagbà ni àáfàá yìí ìmámù ìlú ni kódà òun tó ní mọ̀fásírù nílùú wọn òun náà ló níwàásí wọn òun náà làáfàá ńlá àáfàá àgbà ọmọ àwọn àgbàlagbà ni ọmọ ìpìlẹ̀ ní ẹni yìí ìrínisí rẹ̀ ìsọ̀rọ̀ rẹ̀ ó súnmọ́ lọ́n jèmi lọ ní ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ kó tí ń ṣe wọ́n ìṣòro ayé wọn ọ̀rọ̀ tí wọn ò lè bẹ́ nìkan sọ ọ̀rọ̀ tí wọn ò lè bá màmá wọn sọ tó bá fura pé màmá òun lọ táwọn tó bá nígbàgbọ́ pé àǹtí òun ní dínà mọ́ òun ó wá fẹ́ tó àáfàá kan lọ tó lè sọ̀rọ̀ ayé rẹ̀ fún pé ẹ gbà mí. ẹni tẹ́mi yín wá gbaṣẹ́ fún tá a fi rárí wọ̀ tá a fi ń jẹ́ mùsùlùmí tọ́lọ̀ ń gbé sẹ́ràn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà ayé rẹ̀ táwọn èèyàn bá kó ìṣòro lọ lè bá wọn ń bẹnu àwọn sàhábà tó náà lọ lè bá ànábì ńjọ́ kan sallallahu alayhi wa sallam pé bó bá ti kù sáta kó wọn fẹ̀gbẹ́ lélẹ̀ báyìí kó wọn ó sùn òun máa gbúrò kankan ni òun ó sì dá wáyé òun èrò oorun sùn àìmọye ìṣòro ẹni tí ń run tó wá bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí là Ànábì sallallahu alayhi wa sallam ń bẹ nínú àwọn tó complete tí wọ́n wá pé Ànábì sallallahu alayhi wa sallam pé lágbájá ò gbádùn o Ànábì sallallahu alayhi wa sallam náà fi lélẹ̀ ó lọ lè kí ìgbà tí wọ́n débẹ̀ tó ṣàlàyé tí ń ṣe Ànábì sallallahu alayhi wa sallam ní àwọn dókítọ̀ tẹ́ ẹ bá mọ̀ ẹ lè pè wá